Ọ̀rọ̀ mà ṣòro sọ nílùú òyìnbó. Ẹ káàsán o. Ẹ jọ̀ọ́ mo lẹ ti wá. Ìbàdàn. Ìbàdàn ń bo nílò Olúyọ̀lé. Bọ́lárìnwá street. Ní èrè àbò. Towards Mọ̀lété. Ibẹ̀ lẹ dàgbà sí. Ibẹ̀ mo dàgbà sí. Ṣọmọ Ìbàdàn ni yín ni? Ìbàdàn ni. Ọmọ Ìbàdàn gangan. Ṣùṣù. Kí lorúkọ yín? Tony. Really ọmọ Ìbàdàn. Mi ní kí ló dé òyìnbó lè yín o bẹ́ẹ̀ mi ṣe ń wò yín. Ṣé fẹ́ wo Nigerian passport mi? Ẹ jọ̀ọ́ níbo làwọn parents ń ti wá? My dad is a senior evangelist in Celestial Church of Christ, Okeado Parish. My dad's name is, Reverend Anthony Brown. But kí wá lédè tẹ̀ ṣe pupa báyìí? Ẹ jẹ́ ká bí Ọlọ́run. Ká bọ Ọlọ́run. Ẹ jẹ́ ká bí Ọlọ́run. Ó tọ́ ni o. Ó ti tán. Yorùbá lẹ̀ ń sọ tó dánmọ́ yín lẹ́nu báyìí. Èdè Oòduà ni. Olódùmarè máa ṣe wọn o. Ọlọ́mà ká sọ̀rọ̀ sílẹ̀ a sọ̀rọ̀ sí kàngàn náà o. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ẹ sọ fún mi. Ìgbà tá a dé sí Heathrow Airport ni àbúrò mi ń ṣe ìní mo ní láíláí. Wá ayé pé ṣe ni èdè Yorùbá ó dùn lẹ́nu mi. Mi ní betray culture mi for nothing. Màá rádà sọ Yorùbá kí n jẹ gbẹ̀gìrì mi ju kí n jẹ baked beans lọ. Ó ga jù. God bless you. Mo ń lọ lẹ́sìn mo lọ ṣe ẹ̀wà olóyin. Ẹ̀wà olóyin pẹ̀lú gàrí àbí kẹ́lẹ́ máa pẹ̀lú dùndún. Pẹ̀lú dùndún lẹ fẹ́ fi jẹ. Pẹ̀lú good weather yìí èmi rò pé gàrí lẹ máa ṣe pẹ̀lú adé fi supermọ́ títí. Ẹ ti jẹun tán. Olúwa ṣeun. Nice to meet you sir. Èmi náà wá visit àbúrò mi tó ń gbádùn. Ìbàdàn ni mo ti wá. Nigeria. Ṣàlàyé kíní kan. Follow the law of the Almighty. Love your God with all your heart, mind, body, soul, and strength. And love your neighbor as thyself. It is only through love Nigeria can stand strong. It's your Ọlọ́run wà pẹ̀lú Nigeria. Ó nífẹ̀ẹ́ wa. Thank you. Nice for meeting you, sir.